Ẹ kú dédé àsìkò yìí, a kú kó lè dá, a kú lílọ bíbọ̀ lágbára Ọlọ́run ọba, àlùbáríkà tó pọ̀ yóò wọnú iṣẹ́ kó àwa àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Fẹ́lifẹ́li TV lónìí tí í ṣe ọjọ́ Ẹtì ọjọ́ keje nínú oṣù kẹrin ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn fún tèmi. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Muhammadu Buhari ti sọ wípé òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ó ti kọjá ohun tá a fojú yẹpẹrẹ mú àtọwọ́ yẹpẹrẹ mú. Àwọn olóṣèlú ìsìn wọn ò ṣiṣẹ́ kí wọ́n tó lè rí ìbò. Àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fọwọ́ sí owó kan ètò ẹgbẹẹgbẹ̀rún bílíọ̀nù lọ́nà àádọ́ta náírà èyí tí gómìnà Ṣèyí Mákindé ń béèrè ìyàwó ọ̀hún fún, tí wọ́n sì ní wípé gómìnà ṣó kó tẹ̀síwájú. Látàrí pọ̀pọ̀ ṣìnṣìn ọdún Easter èyí tó wà ní ìta lọ́wọ́ báyìí, àjọ ẹ̀ṣọ́ aláàbò abẹ́lé NSCDC ti kó àwọn ọmọ ogun rẹ̀ èyí tó lé ní ẹgbẹ̀rún kan láti wà ní àwọn ààyè èyí tí àwọn èèyàn ti ń gbafẹ́, ilé ìjọsìn àti ààyè tí àwọn èèyàn pọ̀ sí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Lójúnà láti lè jẹ́ kí ètò ààbò kó túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ dáadáa sí i lórílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù ní ìpínlẹ̀ Èkìtì, àwọn ẹ̀ṣọ́ ológun ikọ̀ òfurufú ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ààyè wọn sílùú Adó Èkìtì tí ṣe olúìlú ìpínlẹ̀ Èkìtì báyìí. Arábìnrin kan rèé tó ní odidi ọdún 10 gbáko lòun fi dúró láti gbẹ̀san lára ọ̀rẹ́ òun tó gba ọ̀rẹ́ àfẹ́sọ́nà ọkùnrin òun ní ọdún 10 sẹ́yìn tó sì gún ọ̀rẹ́ rẹ̀ pa tó gbabẹ̀ jọlọ́run bá nípè. Lákòótán nínú kókó ìròyìn wa, gbajúgbajà òǹkọrin fújì orílẹ̀-èdè wa Nàìjíríà Wàsíù Àlàbí Pàsómà, ìyá rẹ̀ èyí tó bí sí ayé dágbére fún ayé lánàá tí í ṣe Ọjọ́bọ̀. Ìròyìn tẹ́ láǹfààní àti jẹ́ kíkí rẹ̀ rí tá a bá lọ tá a bá padà dé. Ẹ kú kalẹ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Fẹ́lifẹ́li rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Muhammadu Buhari lánàá ti ṣe Ọjọ́bọ̀ nílùú Àbújá ní bàbá àwọn ti sọ̀rọ̀ jáde lórí ọ̀rọ̀ òṣèlú ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ààrẹ Muhammadu Buhari tó wòye wípé látàrí èsì àbájáde ìbò àwọn ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin èyí tó wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún tá a wà yìí àti ìbò àwọn gómìnà tó fi mọ́ ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ èyí tó wáyé ní ọjọ́ 18 oṣù kẹta ọdún tá a wà yìí ti fi hàn wípé àwọn olùdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti jí kúrò ní ojú oorun eléyìí tí wọ́n sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀, àti wípé àwọn olùdìbò ní orílẹ̀-èdè yìí wọ́n ti gbọ́n báyìí. Ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ eléyìí tí wọ́n tì wọ́n gọ́gọ́ síbi tó bá wù wọ́n látọwọ́ àwọn olóṣèlú tó jẹ́ jẹgúdújẹrá olóṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kò sí ẹnikẹ́ni eléyìí tó lè fojú kéré àwọn olùdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà mọ́ báyìí. Ó ní olóṣèlú tí ó bá gbégbá ìbò ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní láti náìkì kó sì jẹ́ olóṣèlú tó ní akíkanjú, tó ní ìwà òtítọ́ pẹ̀lú ẹ̀mí ìṣètò ohun ti ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn. Bí bẹ́ẹ̀ kọ́, àwọn olùdìbò yóò fi káàdì ìdìbò wọn júwe ọ̀nà ilé fún onítọ̀hún. Ààrẹ Buhari tó sọ̀rọ̀ yìí lásìkò tó ń gba àwọn àlejò jàǹkànjàǹkàn nílé ìjọba nílùú Àbújá eléyìí tí Emir tìlú Jigawa tó léwájú fún Muhammadu Sunusi pẹ̀lú àwọn ikọ̀ rẹ̀ èyí tí wọ́n gbéra láti lọ ṣe ìlẹ́bẹ̀rún sí ààrẹ Muhammadu Buhari. Ààrẹ tó sọ̀rọ̀ ọ̀hún láti inú àtẹ̀jáde eléyìí tó jáde látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn ìbára ìlú sọ̀rọ̀ Garba Shehu ló dúpẹ́ takuntakun lọ́wọ́ àwọn àlejò ọ̀hún. Bákan náà tí wọ́n sì gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lámọ̀ràn láti ní ẹ̀mí ìfọkànsí àti ìfọwọ́sowọ́pọ̀ fún ìlọsíwájú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà.
Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fọwọ́ sí owó kan tí Ṣèyí Mákindé tí ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fẹ́ yá fún ìlọsíwájú ìdàgbàsókè àwọn àkànṣe iṣẹ́ jákèjádò ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Owó ọ̀hún tó tó bílíọ̀nù lọ́nà 50 náírà 50 billion naira òun ni Ṣèyí Mákindé ti ń béèrè fún láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn, èyí tó ti kọ ìwé ọ̀hún pẹ̀lú gbogbo ọ̀nà eléyìí tó fẹ́ gbà ná owó ọ̀hún tó fẹ́ yá o, tó taari rẹ̀ lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin kí àwọn aṣòfin ọ̀hún kí wọ́n lè jókòó kí wọ́n lè mọ ìgbésẹ̀ eléyìí tí wọ́n gbé o. Ṣùgbọ́n lánàá tí í ṣe ọjọ́bọ̀ ọjọ́ kẹfà nínú oṣù kẹrin ọdún tá a wà yìí làwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ni wọ́n tún ọ̀rọ̀ ọ̀hún dàyẹ̀wò nílé ìjókòó wọn lásìkò tí wọ́n ń jíròrò fún ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ lójúnà láti lè jẹ́ kí gbogbo ohun dà o. Wọ́n ní ó yẹ kí àwọn fọwọ́ sí ẹ̀yáwó ọ̀hún èyí tí gómìnà Ṣèyí Mákindé tí ṣe gómìnà ìpínlẹ̀ wọn èyí tó ń béèrè fún. Ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún tó tún jẹ́ olórí ilé ìgbìmọ̀ aṣòfin àwọn ọmọ tó pọ̀ jù nínú ilé ìgbìmọ̀ aṣòfin náà, ọ̀nàrẹ́bù Sọ́jọ́ Adédoyin, lásìkò tóun ń wòye sí owó ọ̀hún ó ní bá àgbà ní parọ́ tanra wa jẹ. Ó ní Ṣèyí Mákindé ó ti ń ṣiṣẹ́ takuntakun bọ̀, ó ní pẹ̀lú owó ọ̀hún tó tún fẹ́ yá yìí àti àwọn ọ̀nà tí gómìnà tó fẹ́ gbà ná owó náà fi hàn wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní dúró sójú kan ṣo àti wípé owó náà ó nílò láti lè jẹ́ ká fọwọ́ sí nítorí kíákíá fún àwọn àkànṣe iṣẹ́ èyí tí gómìnà Ṣèyí Mákindé tó ti dáwọ́lé àti eléyìí tó ṣẹ̀fẹ̀ dá wọlé tó sì jẹ́ pé owó ọ̀hún ló fẹ́ lò fún àwọn àkànṣe iṣẹ́ náà. Pẹ̀lú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún Easter eléyìí tó ń bẹ ní ìta báyìí, èyí tó jẹ́ pé lónìí ní Good Friday tí Easter Sunday àti Monday yóò sì tẹ̀léra wọn tí gbogbo àwọn ènìyàn tí wọ́n wà nínú ìdùnnú ayọ̀ ohun àlàáfíà. Àwọn ẹ̀ṣọ́ ààbò ara ẹni láàbò ìlú NSCDC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ wọn èyí tó díẹ̀ ní 2,000 síta báyìí o láti lọ pèsè ààbò tó péye sí àwọn àyè táwọn èèyàn ti ń gbafẹ́, ilé ìjọsìn àti àwọn àyè táwọn èèyàn máa ń pọ̀ sí dáadáa jákèjádò ní ìpínlẹ̀ Ọ̀ṣun lójúnà kí àwọn oníṣẹ́ ibi kí wọ́n má bàa lo àǹfààní pọ̀pọ̀ ṣìnṣìn ọdún Easter náà láti fi ṣe ibi ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ NSCDC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Sunday Agboola lánàá lásìkò tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nílùú Òṣogbo tí ṣe olúìlú ìpínlẹ̀ ọ̀hún ló ń sọ àwọn iṣẹ́ àti gbogbo àwọn ọ̀nà eléyìí tí àjọ ọ̀hún tó ti là kalẹ̀ báyìí láti lè pèsè ààbò tó péye fún dúkìá ẹ̀mí àwọn ènìyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ ó wá ṣe kìlọ̀kìlọ̀ wípé kí ìkulé gbọ́ kó sọ fún toko káàdọ́gbọ́n kóró fóun bẹ̀ kẹ́ni tó gbọ́ kó sọ fẹ́ni tí ò gbọ́. Ó nítorí adití la ṣe sọ ọ́ létí ọmọ rẹ̀ kí àwọn òbí kí wọ́n kìlọ̀ fún ọmọ wọn kí àwọn ọ̀rẹ́ kìlọ̀ fún ara wọn ó ní àwọn òbí gbèsùgbẹ̀bà ẹnikẹ́ni yòówù tí wọ́n bá ti rí tó fẹ́ fa wàhálà bí jàgídíjàgan lásìkò ọdún Easter yìí bí wọ́n bá ti lè rí mú báyìí yóò fi aṣọ péńpé roko ọba àti wípé ìyà tó lópin, ìyà tó de àti ìyà tó ti pọn dáadáa ni wọ́n fi jẹ onítọ̀hún. Ó ní àwọn òṣìṣẹ́ wọn eléyìí tó tó 1,575 ni wọ́n ti dà sí ìgboro pẹ̀lú àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ èyí tí ó máa ṣiṣẹ́ pẹ̀lú wọn láti lè kápá àwọn oníṣẹ́ ibi lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún Easter yìí àti lẹ́yìn ọdún Easter. Ẹ̀wẹ̀, lórí ọ̀rọ̀ ètò ààbò kó túbọ̀ lè fẹsẹ̀ múlẹ̀ dáadáa sí ní orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jù ní ìpínlẹ̀ Èkìtì báyìí, àwọn jagunjagun ikọ̀ òfurufú ẹ̀yẹyàn Nigeria Air Force ni wọ́n ti gbé ìgbésẹ̀ akin báyìí láti bẹ̀rẹ̀ sí ní kọ́ olú ilé iṣẹ́ wọn sí ìpínlẹ̀ Èkìtì. Lánàá tí í ṣe ọjọ́bọ̀ ẹni tó jẹ́ ọ̀gá àgbà ikọ̀ jagunjagun òfurufú ní orílẹ̀-èdè wa Nàìjíríà Marshal I.O. Àmọ̀wó pẹ̀lú àwọn jàǹkànjàǹkàn nínú iṣẹ́ ogun àti ọ̀rọ̀ ètò ààbò ní orílẹ̀-èdè yìí tó fi mọ́ gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbánjí àti àwọn tó jẹ́ lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba rẹ̀ ni wọ́n péjú pésẹ̀ síbi ìfilọ́lẹ̀ kíkọ́ ilé iṣẹ́ àwọn ológun ikọ̀ òfurufú sílùú Adó Èkìtì tí ṣe lùlù ìpínlẹ̀ Èkìtì níbi tí àwọn ọ̀rọ̀ ti jáde lásìkò eléyìí tí gómìnà Bíọ́dún Oyèbánjí tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkìtì tóun yóò sọ̀rọ̀ ó nínú òun dùn ayọ̀ òun kùn pẹ̀lú ìgbésẹ̀ eléyìí tí àwọn ikọ̀ jagunjagun òfurufú tí wọ́n gbé yìí ó ló ti fi hàn wípé ètò ààbò ní ìpínlẹ̀ Èkìtì yóò túbọ̀ fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa sí àti ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Lákòótán gómìnà
ìpínlẹ̀ Èkìtì Oyèbánjí dúpẹ́ o ẹni tó ti jẹ́ ọ̀gá àgbà ikọ̀ òfurufú ní orílẹ̀-èdè wa Nàìjíríà Air Marshal Àmọ̀ó òun náà ṣàìdúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkìtì àti lọ́wọ́ gbogbo ọmọ ìpínlẹ̀ Èkìtì wọ́n wá gbà wọ́n lámọ̀ràn láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ikọ̀ jagunjagun ikọ̀ òfurufú àti gbogbo ẹ̀ṣọ́ aláàbò lójúnà láti lè jẹ́ kí ètò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa sí i. Ìròyìn eléyìí tó yanilẹ́nu tó sì bani lọ́kàn jẹ́ ni ìròyìn eléyìí èyí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́ 26 oṣù kẹta ọdún tá a wà yìí. Arábìnrin kan rèé èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Anita Ofili èyí tó gún ọ̀rẹ́ rẹ̀ pa Glory Okonu títí tí ẹ̀mí fi bọ́ lára Glory gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún tó ti jáde o látẹnu Anita Ofili lásìkò tó ń kàwòròbò bí àjẹ́ tó tẹ ìgò mọ́lẹ̀ níléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó. Ó ní láti bí ọdún 10 sẹ́yìn gbáko lòun fi dúró láti lè rí dájú pé òun gbẹ̀san lára Glory Okonu tí ṣe ọ̀rẹ́ òun látàrí pé Glory ó gba ọkọ àfẹ́sọ́nà òun ní ọdún 10 sẹ́yìn. Ó ní látìgbà náà lòun ti ní lọ́kàn wípé nígbà tí ó bá pẹ́ tí ó bá yá òun yóò gbẹ̀san nǹkan tí Glory tó ṣe fún òun. Ó ní ìdí rèé tí ìgbà tó wá kí òun nílé o tóun ṣe wọnú iyàrá ilé ìdáná láti lọ rè mú ọ̀bẹ tóun sì mú Glory Okonu pa títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Ofili tó ń sọ̀rọ̀ yìí ó ní ó gba ọ̀rẹ́ àfẹ́sọ́nà òun ọkùnrin tó sì jẹ́ kó da òun sí fírì níbi tí òun ti ń da gẹrẹgẹ kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ lọ sínú ìsàlẹ̀. Ó ní láti gbà yìí ìbànújẹ́ ohun tí Okonu tó ṣe fún òun ó ń bẹ lára òun títí di ìgbà tóun fi gbẹ̀san lára rẹ̀. Ìṣẹ̀lẹ̀ ní agbègbè Àjà ní ìpínlẹ̀ Èkó. Lákòótán nínú ìròyìn wa, Alhaja Adijatu Kuburat ìyá gbajúgbajà onífújì ni Wasiu Alabi Pasuma ló dágbére wípé ó dìbò ṣe fún ayé o lánàá ti ṣe ọjọ́bọ̀. Wasiu Alabi Pasuma tó kéde ikú ìyá rẹ̀ lórí ayélujára Instagram rẹ̀ wípé ó ṣe òun láàánú o wípé òun ò ní ìyá mọ́ báyìí, ìyá tó bí òun ó ti dágbére fún ayé nínú oṣù Ramadana. Ó ní àkọ́kọ́ ní ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ inú òun dùn wípé lásìkò tí ìyá òun dágbére fún ayé ó jẹ́ àsìkò tí Ọlọ́run bá tó ń gbàdúrà tó sì ń tilẹ̀kùn fún gbogbo ìbànújẹ́ òṣè àti wípé ń ṣílẹ̀kùn àánú ilẹ̀kùn àlùjànnà fún gbogbo ẹrúsì rẹ̀ eléyìí tó bá tẹ̀lé lọ́nà òtítọ́ àti lọ́nà òdodo tó fi hàn wípé ìyá òun tí í ṣe Adijatu Kuburat yóò di ìtẹ́wọ́gbà níwájú Elédùmarè. Ó ní ní báyìí òun ti di ọmọ òrukàn èyí tí ò ní ìyá. Ó ní ìbànújẹ́ ọkàn ńláńlá ló jẹ́ fún òun láti pàdánù ìyá tó bí òun lọ́mọ nírú àsìkò yìí. Ní gẹ́rẹ́ tí Wasiu Alabi Pasuma èyí tó kéde ikú ìyá rẹ̀ lórí ayélujára Instagram rẹ̀ ní àwọn òṣèré jàǹkànjàǹkàn àwọn ẹlẹ́yinjú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bá kẹ́dùn níbi tá a ti rí Taiwo Hassan Ogogo, Yinka Quadri àti àwọn olórin tó fi mọ́ gbogbo àwọn òṣèré àti iléeṣẹ́ tẹlifíṣàn rédíò ni wọ́n ti ń kí Wasiu Alabi Pasuma wípé ó kú lédè ìyá rẹ̀, ó kú iṣẹ́, ó sì kú ìfọmọnìyàn ṣe o wípé ọdún yóò jìnnà síra wọn. tó ẹ̀yin ará, ìròyìn fẹlifẹli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Fẹlifẹli TV lónìí ti ṣe ọjọ́ Ẹtì. Títí di ìgbà míì tẹ́ láǹfààní láti máa bá ọ̀tún ìròyìn pàdé lórí ìkànnì yìí. Lórí ìkànnì tí ń wò wáyé ẹ subscribe síbẹ̀, ẹ like, ẹ share, kí ẹ sì fi àwọn kọ́mẹ̀ntì yín sábẹ́ àwọn ìròyìn wa. Bákan náà lórí Facebook ẹ lè follow wa ńbẹ̀, ìròyìn Fẹlifẹli TV lórí Facebook. Mo gbà ládùúrà wípé ilé òní lé wa, ọ̀nà òní wa, ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa ò ní di. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sójú àwọn òmáwòrán yín. Ire àtayọ̀ láti fi pàdé o. Ìròyìn Fẹlifẹli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.